ẹ kalẹ́ ma yes ma àpètò ẹ jọ̀ọ́ bá mi dá sí ma ẹ ló wà pẹ̀lú yín màmí. àmì mà mo fẹ́ dá sétò yẹn ni. yes ma gbọ́ yín ma gbogbo àmì ilé mà gbọ́ bẹ̀rẹ̀ yín. lórí tọ́pìkì yín tẹ́ tó kọ́ bẹ̀rẹ̀ pé ṣé a lè dá aláìmoore mọ̀ náà. bẹ́ẹ̀ ni. a lè dá because ìwà tó máa wá wọ́n máa wá ní ìwà ìrẹ̀lẹ̀ ní ìwà bẹ́ẹ̀ ni pé àwọn ènìyàn jẹ jù nínú ayé. wọ́n tọ́wọ́ wọn bá ti tẹ nǹkan tán nílò tán tí wọ́n bá ti lè tẹ nǹkan tán nídìí tán lọ́wọ́ yín wọ́n máa dọ̀gá ni. eyín tẹ́ fi gbẹ́ wọn fi géèyàn jẹ. báwọn ṣe máa ń wùwà nìyẹn. mo tẹ́ wá lè ṣe kẹ́ máa yọ ojú yín ọ̀tún kẹ́ gbélé wọn lọ́wọ́ kò lè kú ní ìtẹ́lọ́rùn. nǹkan tó máa ń wà ní máìdì wọn ni pé kán dáa ju ẹni tó ràn wọ́n lọ́wọ́ lọ. ẹ ṣé màmí. ibi ló wà nípò báyìí tẹ́lẹ̀ mi ló lówó báyìí lọ́wọ́ báwo ló máa ṣe níṣẹ́ tó tún máa aspire fún láìpẹ́ wọn ọkọ máa bẹ̀bẹ̀ fún ọlọ́run pé wọ́n lọ́run èmi náà fẹ́ gòkè kó máa pin tó ń gòkè lọ́wọ́ fún ọlọ́run wọn kì í ṣèyàn bẹ́ẹ̀ yẹn. kọ́mpítítọ̀ ni wọ́n onílára ẹ̀dá ni wọ́n elérò kúkúrú ni wọ́n sí gbogbo àwọn tó bá ti jẹ́ láìpẹ́ ẹ lọ́wọ́ gbogbo wa ní ìdí ẹ̀rí pé gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí wà nínú ayé ẹ̀. bẹ́ẹ̀ ni. apọ́n ni àparò ni wọ́n bá wá bàjẹ́ àwọn ló máa tètè wá bẹ̀bẹ̀ o tó bá ti ṣe bá lórí báyìí wọ́n á fi ibi sán wọ́n wá tún bẹ̀bẹ̀ because kò kí n pẹ́ tán lọ́wọ́ wọn. a lot àwọn tó wà nílùú òdìkejì lọ́hùn tó wà nílùú òyìnbó náà experience ẹ̀ ẹlòmíì ó máa fún lówó nígbà tó bá fún lówó wálé lò náà $1 wọ́n ní wọ́n gbé $50,000 lé mi lọ́wọ́ ṣé wọ́n yẹ ṣẹ́ lórí $50,000 ó dùn ní wọn náà pa $50,000 lọ́wọ́ ká má ṣẹlẹ̀ nǹkan kó dìde lé fún. àti ẹ̀la advice tó dáadáa máa kún tó má ṣàtìtà lẹ́yìn kó bí owó padà a fẹ́ gbowó. àbí o. káwa bá ti gbowó àwa lọ fowó yẹn kan náà sínú Agbala. àbí. torí bí táwa dúró lé nìyẹn àní eléyìí tí àwọn àáfàá rẹ̀ tó ń gbé lọ́ọ̀yà kan sórí kìíní pé àwọn èèyàn láwọn fẹ́ gbowó padà àwọn èèyàn láwọn fẹ́ ṣe kìíní kan Àgbàlá náà máa bá fa wàhálà tẹ́ bá lọ wo prógráàmù tí lọ́nà bí àáfàá ṣe ń gbà yẹn tó gbé lọ́ọ̀yà kan sórí ọ̀rọ̀ yìí wọ́n àti lọ́ọ̀yà yẹn tó jọ ń tu péyàwó Muyideen kò ní nínú ilé yẹn pé because kan kò fẹ́ náà ti kọ́lé so a lot of things. bẹ́ẹ̀ ni mo gbọ́ tọ́ni kò ní nínú ọkọ tó fẹ́. àwọn aláṣẹ ìdòwò tún Àgbàlá àwa fẹ́ gbowó padà káwa fi kọ́ ilé fún Àgbàlá báwọn èèyàn lè máa gbé àwọn èèyàn tán nílò ilé kì í ṣe wọ́n mọ́lẹ́lẹ̀ ní gbọ̀ngàn yìí kí ọmọ lẹ́lẹ̀ tí wọn kì í gbé fún mi ló yẹ kó máa gbọ́ ṣé ń gbọ́ mi bẹ́ẹ̀ so ní ṣíṣe láti agbétáyé ti dáyé lórí gbọ́dọ̀ ti wà bẹ́ẹ̀ tó bá ní ẹ̀mí Ọlọ́run nínú ó máa àwọn méjì wọn jọ máa wá bó ṣe máa lọ síwájú ní kì í ṣe pé kó máa pa ẹnìkan mọ́lẹ̀ àwọn míì dẹ̀ wà tó yẹ pé dìmọ́ tó bá ṣe pa àwọn mọ́lẹ̀ lọ́nà àwọn máa gbé wọn sókè ẹ wá wo iye àwọ́ọ̀dù tí bàbá Agbala Gabriel ti gbà láti gbà tọ́rọ̀ ètò ẹ̀rí pé Ọlọ́run gbé sókè pípẹ́ tó kán dẹ́yìn aláṣejù dẹ̀ kì í dẹ́yìn ọ̀tí tó bá tó rí dààmú tó bá ti padà wá tà báyìí ó ń gbé tìmọ́lé straight ni kọ́lọ́ ti wèrè mọ́lé. nǹkan tó tẹ̀ yé mi next action fún mi. òun àti ìyá ẹ̀ tó bímọ òkú tí ò lè mú wa àti ìpàdé àwọn ọmọ pọ̀ bí ọsàn tí ìyá rẹ̀ bí tí ìyá rẹ̀ ò lè mú bẹ́ẹ̀. wọ́n wá sọ Àgbàlá dé ATM. ó fà létí pé bí ó gbọ́n bí tó wọ́rọ̀ bá ti ń gbọ́ kó bá sọ kó kí oríkì bàbá rẹ̀ fún kó lè gbọ́ àkókò mọ̀ kó kí oríkì bàbá ńlá rẹ̀ fún kó lè gbọ́ kó ìwọ pamí sílé má pamí síta o ọ̀rọ̀ tó wà lẹ́ ọwọ́ ẹ̀ pa oògùn ẹ̀mí ìbùlẹ́ni eléyìí o. bẹ́ẹ̀ni. lọ́wọ́ bá tó lọ mọ̀ wọ́n yẹn ìgbà tó gun bá dé ẹ̀rí gbogbo wọn tó máa sá padà lẹ́mú yẹn. wọ́n sá lọ o. wọ́n sá lọ nǹkan tó yà mí lẹ́nu pé mi tí ì rí kó máa gun mọ́tò tó wọ́n ti gbé mọ́tò ẹ̀dẹ́ ní Range Rover. a ní mi tí ì rè yìí mi kó kọ̀ tiẹ̀ ṣe yín kó lọ ṣe yìí mi kò sí o. mo bìí pé yẹ kó ti gun Range Rover mo bìí pé yẹ kó ti kọ́ ilé mi fún kò yẹ kó máa because ilé yẹn according to them nínú Agbala Gabriel wa and facing Agbala Gabriel wa and they don't want to see Agbala Gabriel. Yes. so ilé yẹn ó yẹ kó lọ máa kọ́ ilé sí ṣáàdì wo ló popular jù ń bàdàn yẹn Mọ́kọ́lá kọ́ máa ralẹ̀ Mọ́kọ́lá kọ́ máa gbalẹ̀ síbẹ̀ kọ́ máa lọ bá gbalẹ̀ sí
ẹ̀kọ́ bàtà ṣọ́ọ̀bù sí ọjà Òjé. àáfàá Jígínní ti ní téèyàn bá fi lè fún Muyideen ní owó pé káwọn fún páwọn máa náà ni àwọn àkó fáwọn ẹlẹ́yà. ebi ń bàbá. àáfàá náà ti bí ń pa. àwọn aláàdé mi sọ fún yín mi láwọn ẹlẹ́ àwọn ọjọ́ yìí pé wọn kì í fọ orí wọn lọ́wọ́ orí wọn ti lẹ́bọ́. wọn náà máa kówó Muyideen fẹlẹ hà ní báwọn ẹlẹ àwọn àpín fún wọn ni Muyideen dẹ́n wo báyìí kò lè gbé téèyàn kankan bá fún àwọn lówó báwọn máa ná ni Muyideen ti bọ́ sọ́wọ́. ọ̀rọ̀ tó ṣe jẹ́ kéèyàn ní láti fúnra tó bá ti wà lókè tó láwọn ọmọọṣẹ́ tó fẹ́ máa wà very careful. Judas máa wà nínú àwọn disciples tó bá wà ní èèyàn kí ṣáà bẹ́ẹ̀ nìkan lọ̀rọ̀ yìí kọ́ lọ́gbọ̀n everybody ní káwá ní Àgbàlá Gabriel tí wàá dára dé wọ́n ti ṣe wọ́n ní kó lọ gbọ́ àṣẹ mẹ́wàá kó lọ ṣe kó lọ ṣe àwọn lórí èlò ìlú náà kó fi báyà láyé jẹ́ náà sọ ẹ́ di dásì tó fi tú Kristi hàn láàrin ìgboro. wọ́n á sọmọ náà nínú ayé nísìn kàn rí kiri. wọ́n káwọn ọmọ tó ń forí ti ẹ̀gbẹ̀gbẹ̀ kiri. àwọn ọmọ tí wọ́n wà lábẹ́ wọn o òun náà ń dà kiri báyìí wọ́n ti rán oníṣẹ́ dé tòrutòru. wọ́n ní ọmọ lọ human rights ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n kọ́ bó bá débẹ̀ ọpọlọ rẹ̀ ó jẹ́ kó sọ̀sọ̀ fún un. tó wọ́n máa sọ. yóò gbádùn ọ lọ. yóò gbádùn. ìyàwó ọlọ́pàá mọ̀ láyé àtijọ́ mọ̀ kó máa sọ fún àwọn ìyàwó ọlọ́pàá káwọ́ bo bẹ́ẹ̀ bí ìyàwó ọlọ́pàá àwọn eléyìí ọkùnrin ló tún káwọ́ bo bẹ́ẹ̀ lórí o lágbára. ẹ ṣé gan màmí ẹ ṣé mo dúpẹ́ mà thank you so much ẹ ṣé mà. Muyideen ẹ ṣé o Mr. Jimmy ní nobody will buy the controversial house àbí ìkàtọ́ the controversial house bẹ́ẹ̀ ni o ta ló fẹ́ rà ilé aláriwo ta ló fẹ́ lọ síbẹ̀ pé ok ẹ jẹ́ kí n rà lọ́wọ́ Muyideen bó o fẹ́ bó o kọ̀ ó rí kó tẹ̀ lè rí léyẹ̀ ta ó ti ṣọ́ọ̀jù torí kò sẹ́ni tó fẹ́ rà Àgbàlá náà ò dẹ̀ ní báyìí ta Àgbàlá ò dẹ̀ ní rà ilé rẹ̀ nẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ta irú nǹkan bẹ́ẹ̀ yẹn Àgbàlá ò lè dá sí tó bá fẹ́ wẹrẹ ẹ̀mọ́ kí ló tẹ̀ fẹ́ fi ṣe Àgbàlá ò lè dá sí nọ́mbà wà níyàwó ẹ wà nbẹ ẹlẹ́ẹ̀kejì ìwé ilé wà lọ́wọ́ ẹ tó bá fẹ́ tà káwọn àfa ẹ̀kọ́ gbé ẹsẹ̀ kọ́ lọ gbé lọ́ọ̀yà yìí kẹ́ wá tà ẹ̀yin lẹ kú òfò ẹ̀kú ranù bó o bá sì tà padà wà máa wá gbé bẹ́ẹ̀ ilé ẹni bó o bá dẹ̀ fẹ́ lọ fáwọn ọmọ aláìníyà kò jù bẹ́ẹ̀ lọ gbàgbàrà máa bẹ lọ́wọ́ sí pé títà you dey play ò ń ṣeré ìdè jókìjókì Àgbàlá orí tó kàn ń wò yín bí wèrè Àgbàlá kàn wo gbogbo yín tẹ́kọ̀ ń ṣe òṣì tẹ́kọ̀ ń ṣe yamayama káàkiri kàn ń ṣe oríṣiríṣi tẹ́ ó kàn ń wò yín bí wèrè àwọn ọ̀dẹ̀ mo ti lọ mọ́ yín lọ́wọ́ à ń ṣẹgbẹ́ à kì í ṣẹgbẹ́ kí ṣẹgbẹ́ yín ẹ ń pè lọ́mọdé àbí ọmọdé tó gbé nǹkan àgbàdá ni ó kì í ṣẹgbẹ́ yín ó ti lọ mọ́ gbogbo yín lọ́wọ́ mo gbọ́ tẹ́nìkan sọ pé iṣẹ́ kí ló ń ṣe ẹ wọlé tó ń gbé ẹ wọlé ẹ òun gbádùn ilé yẹn òun gbé kinní kan òun gbé gbá òun gbá wo aláwòrán ló fi síbẹ̀ ẹ̀yin náà bá rọ opportunity pé kó jẹ ẹ̀yin náà kó jẹ gbogbo bá ṣe bú Tinubu Tinubu bọ́n bá fi bàbá mi náà síbẹ̀ bàbá mi á kó èmi tí mo wà máa lọ gba tèmi bàbá mi bá wà bọ́mọ ìyá mi bá wà nbẹ á kó máa wọ bẹ̀ nígbà tó bá wọn mi ló gbọ́dọ̀ kó tèmi náà fún mi àjọ máa pọn lánìí bó ṣe wà bójọ́dọ̀ yìí náà ló bọ́ sí ẹni nílé ńlá ló ń gbé ẹ̀yin náà pọ́n la ókè ẹ sọ fún mi gbogbo àwọn tó ń ṣe charity yìí ta ni ògbélé ńlá nínú wọn ẹ káàbọ̀ sórí ètò bàbá mi ta ni ògbélé ńlá ṣé bàbá mu Alufulani ni ògbélé ńlá ṣé Hamzat ni ògbélé ńlá ṣé àwọn Sheikh ni ògbélé gbogbo wọn pátá ni wọ́n ń gbélé ńlá aláwòrán ló fi wọ́n síbẹ̀ ẹ káàbọ̀ sórí ètò bàbá mi. Hello network ẹ jẹ́ pé wọ́n padà ó mọ̀ kán fẹ́ kọ́ ọ wọlé. mò ń pè yín padà ẹ lè gbéṣẹ́ gbọ́ ohun tẹ́yẹ bá jẹlẹyẹ máa gbé fò ẹ ṣé màmí fọ̀rọ̀ tẹ̀sọ̀ yẹn ẹ máa káàbọ̀ sórí ètò bàbá mi. ẹ kálẹ́ bàbá mi ẹ káàbọ̀ sórí ètò. ẹ sà ẹ jọ̀ọ́ bá wa dá sí ìtàgbélẹ̀. ẹ sà. ẹ gbọ́ mi màtó ibi tí mo wà nẹ́tíwọ̀kì yín wà ókè bọ̀ mo fẹ́ sáré sọ̀rọ̀ díẹ̀. à ń gbọ́ yín bàbá à ń gbọ́ yín sà. ókè mà mo kọ́ fẹ́ sọ ni pé ẹ̀yìn.
à ń gbọ́ yín, gbogbo ọmọ Nàìjíríà ń gbọ́ yín, ẹgbẹ́ mi sí Mike. ọ̀rọ̀ tí mo kọ́ fẹ́ sọ ni pé ẹjọ́ tó yọ náà níbo ni àwọn family Muyideen nìyẹn o, family Muyideen ti rìn wọjà, wọ́n ti rìn wọjà, wọ́n ti rìn arigini wọjà, wọ́n ti rìn wọjà. Hello bàbá, nẹ́tíwọ́ọ̀kì wọn. Àwọn family Muyideen ti rìn wọjà, wọ́n ti rìn gìrìgìrì wọnú ọjà. Nẹ́tíwọ́ọ̀kì yóò dá o. Muyideen ò ní family, mo ti sọ ní ìbàyìí fún yín. Àwọn ìkan nínú àwọn ẹ̀gbọ́n Muyideen àbúrò Muyideen, wọ́n ti wà lọ́rùn Àgbàlá báyìí kó gbé àwọn jáde. Ẹgbẹ́ mi sí Mike. Wọ́n ti wà lọ́rùn Àgbàlá báyìí. Àgbàlá ò dẹ̀ ṣe ìbínú náà fi kúrò ńbẹ̀. Ó ti wà lọ́dún ẹ̀gbọ́n títí ẹgbẹ́ wa jáde, ṣé family yín nìkan ni? Ẹgbẹ́ wa jáde, ìgbà tí ò ṣe ẹ rí pé gbogbo wọn ò wá ni. Nígbà tí ò ṣe obìnrin kò bẹ̀. Nígbà tí Muyideen fẹ́ yàwó, kété tó fẹ́ yàwó tó ti di pé yàwó ẹ̀ ti take over pé nǹkan kọ́ mi ni, ìyá ti bẹ̀rẹ̀ sí ní bínú. Ìyá ti ní ọ̀gá yẹn ti ní ẹ̀ṣẹ̀ ìyá yẹn àbálẹ̀ yẹn sọ, ìyá ti mú sọ́wọ́, so kò sí rírẹ́ láàrin wọn. Ìyá dẹ̀ ló ń jókòó ní ṣọ́ọ̀bù 247. Ìyá àti Muyideen náà jẹjẹ gbárùn torí Muyideen ní kó yàwó òun ló ń gba transfer lórí burúkú. Ó bá ṣáàjì 200 nínú àkáǹtì ìyàwó ẹ̀ náà máa san sí òòró ti ìyá ẹ mọ́ iye oṣù tí ìyá ẹ fi jókòó sí di ọjà. Ó ò sọ síta fún wa pé ìyá mi ló wà ní ọjà, ìyá mi ló ń tajà, ìyá mi ló jẹ gbárùn. Ó ò sọ síta, ṣùgbọ́n tí ìyàwó ẹ̀ ló sọ pé àkáǹtì ẹ̀ ló ń transfer owó sí. Ó ò sọ o, mo ti sọ nǹkan tí táwọn ẹbí Muyideen ò ṣe lè wá. Pábánbárí ẹ̀ tí Muyideen fi ṣe nǹkan tó ṣe iṣẹ́, ó ṣe nǹkan tó yẹ pé ó kàǹkà. Torí ẹ̀ ní ìgbà tí wọn ò rí plan wọn tí kò work ló ṣe lọ ṣe ètò ṣe á dára fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run, kò ní bàjẹ́ fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Sunkún lórí ọmọ yín ò kúkú ní kó tìjú wá bá yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ní ṣubú dẹrù ayọ̀ yín nù. Ẹ ti ń jìyà lórí ọmọ, ẹ ti ń ṣiṣẹ́ lórí àwọn ọmọ yín, ní jìyà lọ́wọ́ ọmọ lórúkọ Jésù. Ìgbà máa fèyí dágbére wípé èmi ọmọ yín, àbúrò yín, aya yín, ọ̀rẹ́ yín tí à ń ké, wọ́n fàkókò yìí dágbére fún yín wípé ó dàárọ̀.